láti mú ìlọsíwájú bá ọ̀gbìn kaṣú. Àwọn àgbẹ̀ Kwara àti Ọ̀yọ́ bẹ̀rẹ̀ àjọṣepọ̀. Aláṣẹ iléeṣẹ́ kan tí wọ́n ń pèsè ẹ̀pà kaṣú nípínlẹ̀ Kwara, Olam's Ingredients OFI, ọ̀gbẹ́ni Rajesh Nelanjeri ló sọ pé kí àwọn ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀yọ́ fọwọ́sowọ́pọ̀ láti rí i pé ìlọsíwájú dé bá ohun ọ̀gbìn kaṣú, torí pé àwọn àgbẹ̀ ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún gbogbo ẹ̀ka nǹkan ọ̀gbìn pátápátá tí iléeṣẹ́ Olam sì máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn àgbẹ̀ ní gbogbo ìgbà. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù keje yìí ló sọ̀rọ̀ náà nílùú Ìlọrin níbi ìpàdé ọlọ́dọọdún táwọn àgbẹ̀ máa ń ṣe tọdún 2023 yìí. Lára àwọn tó péjú síbi ìpàdé náà ni àwọn àgbẹ̀ olóhun ọ̀gbìn kaṣú tí wọ́n ń lọ bíi 15 tí wọ́n wá láti ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Rajesh ní ìgbìyànjú iléeṣẹ́ yìí ni láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn àgbẹ̀ lórí bí wọn yóò ṣe dáńtọ́ tí wọn yóò sì mọ̀ nípa ètò ọ̀gbìn náà dójú àmì, àti láti lè pèsè àwọn èso tí wọ́n ń gbìn tí wọn yóò sì tún fún wọn lẹ́bùn owó ìdókòwò, àwọn irinṣẹ́ ìdáko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ọ̀rọ̀ tí adarí iléeṣẹ́ lẹ́ka ètò ọ̀gbìn ní Kwara, Malam Kabiru Muhammed sọ nípa ìdí tí ìpàdé yìí fi wáyé, ó ní bí ìlọsíwájú yóò ṣe bá ètò ọ̀gbìn kaṣú lórílẹ̀‐èdè Nàìjíríà, èyí tí yóò sì mú kó sèso rere, àti láti kọ́ nípa bí wọn yóò ṣe máa ṣe ọ̀gbìn kaṣú ní ìlànà ìgbàlódé ni wọ́n fi torí ẹ̀ gbé ìpàdé náà kalẹ̀. Ó ní kaṣú jẹ́ èso tó gbajúmọ̀ káàkiri àgbáyé tó sì ṣe pàtàkì lọ́jà àgbáyé fún ìdókòwò, ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ kí ìlọsíwájú dé bá ìpèsè kaṣú, wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà ìgbàlódé láti máa fi gbìn ín. Gbogbo àwọn àgbẹ̀ tó ń gbé kaṣú ní Kwara àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó péjú síbi ìpàdé ọ̀hún jẹ́jẹ́ ìfọwọ́sowọ́pọ̀ kí ìlọsíwájú lè dé bá ọ̀gbìn kaṣú nípìnlẹ̀ méjèèjì àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.